tí a bá mọ ewé ìrànjé ni ẹ̀ ń wò yìí. Ewé tí wọ́n ń pè ní ewé ìrànjé, òun ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ṣé ẹ ti rí báyìí? Òun nìyí, ewé ìrànjé nìyí. Òun ni wọ́n ń pè ní ewé ìrànjé. Egbò rẹ̀ àti ewé ẹ̀, òun ni a máa lò. Ẹ ti rí báyìí? Òun náà lẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ewé ìrànjé nìyẹn. Ẹ ti rí báyìí? A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kónílé, mo kí àlejò. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Ọdún tuntun tá a wà yìí, ọdún yìí yóò yabo fún wa. Kò ní le koko mọ́ wa. Ní tá bá dáwọ́lé á yọrí sí dáadáa o. Ní tá bá béèrè lọ́wọ́ Elédùmarè, gbogbo ẹ̀ pátápátá ni yóò ṣe fún wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ gbìyànjú ẹ bá wa subscribe. Torí pé àǹfààní ń bẹ fún àwọn tó ti subscribe. Torí àwọn nǹkan pọ̀, ó pọ̀ ńlẹ̀ tá fẹ́ máa sọ lórí ìkànnì yìí. Ẹ má kàn máa wò wá lásán. Ọlọ́run ní wò ẹ̀yin náà níran. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí lewé àti egbò àwọn bàbá wa. Ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ṣé rí, ẹ má gbàgbé láti máa kọ àwọn nǹkan tí mo mú wá, ẹ má bá mi kọ sílẹ̀. Torí pé tí ò bá wúlò fún wa lénìí, á wúlò fún wa lọ́la. Á dẹ̀ ṣàǹfààní fún àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wa. Torí ẹ̀ la fi ní kí wọ́n bá wa share fídíò yìí káàkiri. Ó lè jàǹfààní, kó má jẹ́ pé àwa nìkan, kó má jẹ́ pé àwa nìkan ni yóò ṣe láǹfààní. Ẹ bá mi share fídíò yìí káàkiri. Ẹ gbọ́ mi, ẹ bá mi share fídíò yìí káàkiri. Ọlọ́run ní wò ẹ̀yin náà níran. Kí mo mú wá fún wa lénìí, òun náà ni ẹni tí ó bá ní òròǹbó, ẹni tí ìdí rẹ̀ bá yọ. Ó lè jọ́kùnrin, ó lè jóbìnrin. Jẹ̀díjẹ̀dí tó máa ń jẹ́ kí ìdí èèyàn yọ, téèyàn ó yọ òròǹbó. Àgbo ẹ̀ ni mo mú wá fún wa lénìí. Báwo la ṣe wá ṣe? Báwo la ṣe ki àgbo yìí? Màá ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Fún ẹni tí ìdí ẹ̀ bá yọ, ẹ má jẹ́ ká gé e. Torí a lè torí pé ayé ti lajú àbí ìgbàlódé ká máa fi ojú egbò ká máa fi tẹlẹ̀. Tá bá ti rí nǹkan báyìí pé ìdí wa yọ, ẹ má jẹ́ ká gba hospital lọ. Àgbo ni kẹ́ jẹ́ ká lò kí nǹkan fi wọlé padà. Torí tí wọ́n bá ti gé e, wàhálà ni o. Ó máa ń jẹ́ kí ẹ̀mí èèyàn kúrú, èèyàn ò ní lágbára bó ṣe yẹ kí èèyàn ní agbára mọ́. Ẹ má jẹ́ ká gé e rárá. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá egbò ìpẹ̀ta, egbò ẹ̀gbẹ̀sì. Ṣé ń kọ́lẹ̀? Egbò ìpẹ̀ta, egbò ẹ̀gbẹ̀sì. Ẹ jẹ́ ká gé egbò méjèèjì yẹn, ká gé sínú ìgò tàbí kó jẹ́ pé inú ike ó ti yé yín, bí ike omi báyìí. Ká gé sínú ẹ̀ kéékèèké. Bá ti wá gé sínú ẹ̀, ká gé sínú ìgò tàbí inú ike. Ó lè jẹ́ ike bí 2.5 litre. Bá bá ṣe fẹ́ kó pọ̀ sí ni. Ká gé sínú ẹ̀. A lè fi ọtí kì í. A lè fi omi lásán kì í. Bá ti wá ṣe báyẹn tán, kí ẹni yẹn, tó ti yé yín, ẹni tí ìdí ẹ̀ yọ, kó máa mú
kó máa mú ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ìyẹn parí bẹ́ẹ̀ fún ẹni tí ìdí rẹ̀ bá yọ, òun ti parí báyẹn. Ẹlẹ́ẹ̀kejì, fún ẹni tí ìdí rẹ̀ bá yọ, ẹ jẹ́ ká lọ wá egbò ìranjé àti ewé rẹ̀. Egbò ìranjé àti ewé ìranjé, ká wá egbò ẹ̀ kó pọ̀, ẹ jẹ́ ká fọ̀ ọ́ nù, ká sàn án nù kó mọ́ dáadáa. Tá bá ti wá sàn án nù tó mọ́, ẹ jẹ́ ká wá ẹ̀rù alamọ díẹ̀, ká wá sè é lágbo, ká kì í lágbo. A lè sè é nínú pọ́ọ̀tù ìgbàlódé. Tá bá ti sè é lágbo, ẹni tí ìdí ẹ̀ bá yọ kó máa mú, kó tún máa bu díẹ̀ sínú ike tí ìdí ẹ̀ lè wọ̀, kó máa gbédìí bọ̀ ọ́. Tó ti yé bí mo ṣe ṣàlàyé fún yín yìí. Tàkọ́kọ́, ó ní egbò ìpẹ̀ta àti egbò ẹ̀gbẹ̀sì. Tàkọ́kọ́ nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì àgbo ẹ̀, ó ní egbò ìranjé àti ewé ìranjé àti ẹ̀rù alamọ. Ẹ jẹ́ ká sè é lágbo. Omi lásán là á fi sè é. Omi lásán là á fi sè é. Ká máa mú, ká máa yọ́ mu díẹ̀díẹ̀. Ká tún wá bu díẹ̀ sínú ike tá a lè gbédìí bọ̀. Á máa tìdí bọ̀ ọ́ ni. Á máa mú, á tún máa fi àgbo yẹn náà á máa gbédìí bọ̀ ọ́. Àtọkùnrin àtobìnrin wa ló dára fún. Ọlọ́run á jẹ́ kó bá wa lára mu. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. A ní kangun, a ní mòṣì. Òṣì náà ò ní mọ̀ wá, torí ajá Ọlọ́run ni òṣì. Ó máa ń dẹ síyàn ni. Àtèmi àtẹ̀yin, Ọlọ́run ò ní dẹ òṣì sí wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀, ẹ bá mi pín káàkiri. Tí mo fẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi náà nìyẹn. Tí mo fẹ́ náà nìyẹn. Ẹ bá mi share fídíò yìí káàkiri. Ọlọ́run ò ní wò yín níran. Ẹ má kàn wò wá lásán. Ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ má wò wá lásán. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ wò wá lásán. Ọlọ́run ò ní wò yín náà lásán o. Ẹ bá mi subscribe sórí ìkànnì yìí. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o.